Hello everyone, welcome to Toyeen Talks. Wow. How are you doing? Anyway, checking koko kin now. Ẹ̀yin èèyàn gidi, èèyàn pàtàkì. Thank you all for watching. Thank you for following us. And if you're new here, we say you welcome. Thank you for joining us. Kàwé. Yes. Ẹni rere kan kò sí láyé. Bí kò ṣe ẹnìkan. Èyí ni Ọlọ́run. Ṣùgbọ́n. Bí kò bá fẹ́ wo ibi ìyè. Yes. Pa òfin mọ́. Ó ti tán. Amen. Amen. Listen to me. Sórí ọ̀rọ̀ tí ó bá pọ́n mi, mi ò kì máa ń dá sí, ṣùgbọ́n máa ṣe analysis fún yín. Ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ mi lánàá wípé ẹnìkan sọ wípé Tọ́pẹ́ Àlàbí lọ kọrin níbi ó ní kó wá kọrin níbì kan, ó wá débẹ̀, ó wọnú ọgbà wọn kò kọrin. Wípé àwọn ẹ̀dẹ̀ ti fún ní 2.5 million pé kò wá kọrin. Let me tell you the secret of life. Ṣé rí ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ mi lánàá máa dá yín lóhùn. Ẹ béèrè pé ta ló jẹ̀bi? Tọ́pẹ́ ló jẹ̀bi. Àrùn ẹ sáyé pé kó lọ kọrin ni. O lè kọrin ẹ nílé olórìṣà. O lè kọrin ẹ nílé aláwo. O lè kọ Ọlọ́run ò sọ pé kó kọrin yẹn fún àwọn tí wọn ò ní Jésù. Àwa ò ní ìdí orin yín mọ́. Àwa ti mọ àti swallow Jésù. Àwọn tí orin yín fẹ́ tú sílẹ̀ nínú ìgbèkùn ni wọ́n rún ẹ sí. Amen. Ẹ má ṣe rí Lizzy Anjorin ń sọ̀rọ̀ ó ń bú àwọn èèyàn kan ẹ fi yẹn lẹ̀. Iṣẹ́ Tọ́pẹ́ ni pé kó lọ kọrin. Wọ́n dẹ̀ ti fún ẹ lówó pé kó lọ kọrin. Tó bá jẹ́ pé wájú eégún ló ti fẹ́ kọrin, ṣèbó ní Jésù ló fẹ́ kọ. Ó ní gbogbo ayé ni ó jẹ́wọ́ Jésù ní Olúwa àti Olùgbàlà. Ìgbà tó gbé yọ Ọlọ́ṣun wá síbí níjọ́ yẹn wípé ara ń ní pé kò lè sọ̀rọ̀. Ó jẹ́ kébì sọ pé kò ní Jésù kí má dá lóhùn náà. Ẹ má sọ bẹ́ẹ̀. Mo dẹ̀ ìyá Ọlọ́ṣun ó gbádùn ó yá mo dẹ̀ fún ní nǹkan tó bá ó dẹ̀ lọ lò ó dẹ̀ padà wá ẹ̀yà àríjọ tó ń ṣe ó fò sókè ó ní òun dúpẹ́ lọ́wọ́ Jésù ó kí Jésù ó kà lọ́bí ó tún kí Ọ̀ṣun ẹ̀ níwájú tèmi ṣùgbọ́n níjọ́kíjọ́ tó bá ti ń sọ̀rọ̀ Jésù á mọ̀ pé Jésù ní àjíǹde àti kíni o àti ìyè wọ́n ti fún ẹ lówó pé kó wá kọrin now àwọn kan wá pè é pé kó má kọrin fẹ́ nìyẹn ìwọ tó jẹ́ pé joy giver ni ẹ́ ó wá di cry giver àwọn èèyàn wá sẹ̀tì kámẹ́rà Lizzy Anjorin kan ló ṣẹ̀ sí o Tọ́pẹ́ lẹ́lẹ́sìn ẹ sọ fún àǹtí yẹn pé ohun tó ṣe is very bad kí ló fẹ́ kọ o kó súnmẹ́ǹtì lọ náà gba orin ó wà nínú oyún wàá dẹ̀ kọrin fún tó bá wá ní nǹkan tó bá ṣe tí ò bá dáa wàá wá pè lẹ́yìn yẹn pé àbúrò jẹ́ ká ríra ká sọ̀rọ̀ o jẹ́ ká ríra ká sọ̀rọ̀ o kò sí ẹni mímọ́ kan láyé bí kò ṣe bàbá mi ti bẹ ní ọ̀run ṣáàtì Tọ́pẹ́ pé níwájú Ọlọ́run ni ìwọ tó jẹ́ pé olórin tó wà lókè nǹkan kan lèèyàn máa ń ṣe tó fi ń jábọ́ kò ní jábọ́ o àǹtí Tọ́pẹ́ ò ní jábọ́ o káàǹtí Tọ́pẹ́ lọ tọrọ ẹ̀jẹ̀ ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run orin ẹ̀yẹn làwọn èèyàn fẹ́ gbọ́ wọ́n ti sẹ́ẹ̀tì kámẹ́rà ó wá tilẹ̀kùn ó wá jáde ọkọ̀ àǹtí Tọ́pẹ́ gan wọ́n fọkọ̀ ẹ wá kíyèsí mo gbàdúrà fún gbogbo yín ẹnu yín máa tọrọ o bọ̀dá Sọjí láti sọ fún àǹtí Tọ́pẹ́ wípé kọrin fún wọn kò no matter ní tó lè pè ẹ́ o lè lọ club kó lọ kọrin mo lè lọ club kí lọ preach wọ́n lè pè mí sílé olégún pé kí wá preach ṣé Fatai Adébísì a sọ pé wọ́n bọ̀ sọmọ lórúkọ mi nílò bẹ́ẹ̀ ni máa lọ ọ̀rọ̀ Ọlọ́run Bíbélì ni ọ̀rọ̀ tí mo fẹ́ sọ inú Bíbélì ló wà orin ẹ wọ́n ní kó wá kọrin olórìṣà wọ́n ní kó wá kọrin kiri kan orin ẹ lọ ní pé kó wá kọ wọ́n dẹ̀ ti sanwó alágbàṣe fún ẹ wá dá padà ẹ̀yin àwọn kan á sọ̀rọ̀ pé alàgbà Lizzy yẹn náà máa ń búyàn ọgbẹ́ni gbogbo èèyàn ló ń bèbú èmi kan bèbú tó bá ṣẹ̀mí máa bú ẹ ebú ò ṣe kí ni ebú ò so ẹni tó jẹ̀bi àǹtí Tọ́pẹ́ ló jẹ̀bi ó jẹ̀bi ẹ wá kíyèsí ó máa jẹ́ kí àwọn ẹ mọ iye àgùntàn tí àǹtí Tọ́pẹ́ tó kókó níwájú Ọlọ́run lọ́jọ́ tí ò kọrin fún Lizzy Anjorin àwọn kan wà tó jẹ́ kó gba Jésù Lizzy Anjorin kan lè ti torí Tọ́pẹ́ kó gba Jésù ẹ gbóni lẹ́kọ̀ọ́ rẹ̀ mí lẹ́kùn Amos ó ní ìrere ni iṣẹ́ ta fi ràn wọ́ ìyàlẹ́nu ni wípé ó ti pàlànà dá kàkà kó òun máa wọn àgùntàn wánú agbo ìwà rẹ̀ ti lọ́pọ̀ àgùntàn sáwọnú ìgbẹ́ lọ àánú ṣe mí fún ọ tó rọjọ́ ẹ̀san tó súnmọ́ ọ̀dẹ̀dẹ̀ bó ṣe kọ́ nìyẹn iṣẹ́ tá a rán ni pé kó lọ ṣe ìyìnrere káàkiri àgbáláyé so ó wàá kọ́ nìyẹn ní kò síbi tó ti lè kọ́ orin yẹn ohun tó gbé mi ní Jésù ìwọ ìdùnnú ní ọmọ lẹ́bù tá a ti Tọ́pẹ́ wà ní òun ni ìyá gbogbo olórin gospel Nàìjíríà ìyá gbogbo olórin ìyá gbogbo olórin ní Bọ́lá rẹ ìyá gbogbo olórin grandma ní Bọ́lá rẹ
Tọ́pẹ́ Àlàbí ni màmá gbogbo olórin ó mọ̀pọ̀ tó wà ní ó mọ iye àgùntàn tó jẹ́ kó tó bá jèrè àgùntàn kan fọ́lọ́run ó mọ bínú àwọn áńgẹ́lì ṣe máa dùn ní tí Tọ́pẹ́ bá débẹ̀ ló bá ní gbogbo ẹ̀ńtẹ́ wa mílíọ̀nù tá ló fẹ́ gba Jésù torí kọ́kọ́ rí lùkù Tọ́pẹ́ lásán lẹ́kọ̀ọ́ wa kọ́ ní bí December mo ti torí lẹ́kọ̀ọ́ ní mẹ́mbà ẹ̀yọ kan ṣoṣo kò gbowó náà lẹ́kọ̀ọ́ tó tẹwọ́ sẹ́mi ni tó bá ní pé mo wá síbí láti wá sọ fún gbogbo yín pé ká fàyè yín fún Jésù ta ló máa jáde kó fàyè fún Jésù sọmọ yèèyàn tó máa jáde nítorí Tọ́pẹ́ ni wọ́n kàn rí Tọ́pẹ́ lásán ẹlòmíì máa rí Tọ́pẹ́ báyìí á fẹ́ ya wèrè ìwọ tọ́lọ́run ti branch látọ̀run wá àánú lórí gba àwọn tẹ́jọ́ bẹ̀rẹ̀ dà àwọn tẹ́jọ́ lu pangolo dà nígbà yẹn kọ́lọ́run tó sọ pangolo ẹ̀díjọ́ wọ́n sọ pé nìkan pè yẹ pé ó ti wọnú compound ẹni yẹn tàbí compound tèmi ni ó máa kọrin tó ti gbowó ó máa kọrin ó máa àtúnkọrin kò ní lùlù òun ni pàmádà kọrin because I don't see reason why so ẹ mọ́ máa dá ẹjọ́ síbi tó ẹkọ́jọ́ wà mo fẹ́ rajà mo ti fún yín lówó ẹ tajà mi fún mi ipa ò rajà ipa ọ̀tọ̀ ti wá mi ẹ̀wọ̀n ìṣẹ́ wa sọ pé ó ní òun kọ́ ni ó dẹ̀ lọ ẹ̀dẹ̀ gbà láyè kó lọ ẹ jẹ́ ká gbàdúrà ẹni tó ní kó wá surprise wa ó dẹ̀ túbọ̀ mi dé sí wa lójú ẹnì kan wá sọ pé ó jẹ́ kí Lizzy Anjorin pé òun ni kó tó di pé òun débẹ̀ ṣé gbogbo àwọn tí olóńṣe surprise fún ni wọ́n pè ẹ́ kó tó débẹ̀ àná náà wà kọ àbòsí nínú ẹ má ṣàbòsí èèyàn ẹ gbàdúrà yìí Olúwa má jẹ́ tẹ́ lọ́wọ́ ẹni tó fẹ́ràn mi Olúwa má jẹ́ tẹ́ lọ́wọ́ ẹni tó ṣe kí ni o àwọn tó fẹ́ràn ẹ̀ tó bá tẹ́ wàá mọ̀ pé yẹ̀yẹ́ ò dáa ó yẹ sọ́dà àdúrà.